ó yá wọlé ṣọ́ọ̀bù rẹ nù mo ti pọ̀ gálálẹ̀ àná pò ń bọ̀ wá bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nù ṣọ́ọ̀bù yín nù wo ìwọ tó wọṣọ skul dákun bá ń tọ́jú rẹ̀ bó bá sì ṣeré dèédé náà ẹ fìyà jẹ ẹ nà án fìyà jẹ ẹ bá wí. tó mọ́ mi kí la máa jẹ láàárọ̀ ìgbà. bọ́ọ̀mì kò lọ jẹ ọ̀dẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yóò kẹ́ mo ń bẹ́gbọ̀n yóò bá mi sóṣù ọ̀hún kí lẹ máa jẹ láàárọ̀ òun náà lọ́mọ wá dáadáa àbí báyìí tí wọ́n sọ fẹ́ pé lóorin ìdùn alóògùn tó bá má àndẹ̀yìn àǹtí gbogbo tẹ̀sí là fún gbọ́ kí lẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ ẹ̀ kí ni mo ṣe fún ẹ ìwọ yìí lẹ́bi tàn ìwọ ni lánàá ìwọ ni lénìí láìṣọ ẹ̀kọ́ apọ̀kọ̀jẹ́ kí ni mo ṣe fún ẹ mo rẹ lọ sùn mo jìyà lórí yín tó kí ló dé ẹ̀yin ọmọ yẹn ẹ̀dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ẹ fi mí lọ́kàn balẹ̀ kí ló dé kí mo ṣe ta ni mo ṣe. ẹ káàsán kí lẹ tún fẹ́ ṣé ìdẹ́sílẹ̀ fi wò tó ni kí ló dé ṣé ẹ fẹ́ pa mí ni. mo kúkú mọ̀ pé ń bínú sí wa àmẹ́ ní bínú náà ni o tẹ́ rí ọmọ kékeré ló ń ṣe o ṣẹ́ẹ̀zì kò ní mú dídí pé kò ní dáa ká wà ládùúgbò ká mọ́ àmọ́ kíra wa ẹ sáà mọ̀ pé ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó mọ́ra lọ́wọ́ ẹ bá mi dá ìwọ náà kúnlẹ̀ fún wọn. ẹ jọ́ kí ló lè má fún mi kúnlẹ̀. ẹ mọ̀ bínú kí ẹ sì wá rí sẹ́rí 20k wọn àti ẹ̀wúlẹ̀ nídìí ẹ̀ mọ́ èmi náà ti ní kó wá lọ kọ́ṣẹ́ torí kò lè mọ gbé mi lẹ́mìí gbóná kó mọ wéèsì owó tí ń ṣe wàhálà rí ẹ dákun torí Ọlọ́run ẹ dáríjì mi ẹ dákun ẹ di èbùrẹ́ àwọn olùgbẹ́bù ẹ mọ̀ bínú abẹ́ àmì èébínú tán ọmọdé ní í ṣe. ọmọdé ní í ṣe yìí tẹ́ sọ fún un náà ọmọdé náà ló sọ fún un. sẹ́rí lórí èyí hùn àgbàlagbà ńlá wa méjèèjì àmọ̀ sọ̀yìn òun bó bá padà pè mí yín nìkan àmọ́ ẹ dákun ẹ bá ń fowó sí àmọ́ra náà yẹn gbábí ẹ̀mí bínú délẹ̀ ẹ dákun tó yẹ lọ ẹ jèbùrí àwọn olùgbèlè ìmọ̀bí nígbà tí n tún bọ̀ mọ́ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń bá ìwádìí sẹ́rí àwọn ọmọ ìyẹn níjókòó tẹ́tẹ́rẹ́ lórí wọn ní sẹ́ẹ̀lì kò yẹ kí n sọ lójú wọn àmọ́ ẹ jẹ́ ń sọ káwọn náà lè mọ wàhálà tẹ̀ ń ṣe lójú wọn. èmi ní ẹnìkan tẹ́mi mọ́ ń fọ̀rọ̀ lọ ti dáadáa Ifásanmí Empire lórúkọ wọn ń jẹ́ sẹ́ẹ̀rí bàbá náà Ọlọ́run gbé ayé lé wọn lọ́wọ́ níbi káwé ewé àtegbò kéèyàn fi sọmọ aráyé lóore sẹ́rí gbogbo eléyìí fi ń ṣe ó lè jẹ́gbẹ́ ní dààmú rẹ̀ bẹ́ẹ̀ bá gbé dọ́dọ̀ wọn ìwòsàn ẹgbẹ́ gbogbo tẹ́ bá ti bá dọ́dọ̀ wọn báyìí ní ìrọ̀rùn kò bá jẹ́ wípé bóyá àìsàn kan ní í ṣe yín ni àbí bóyá ìjákulẹ̀ lẹ́ní ni bóyá àlákàlà ọ̀nà yín ò lọ déédéé bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ wọn gbẹ́rẹ́ báyìí ni bẹ́ẹ̀ bá sunkún dọ́dọ̀ wọn ẹ̀yin nílẹ̀ ẹ̀rìn bọ́tà ó dé mi lójú dáadáa ẹ̀yin ẹ̀ sáà ti dọ́dọ̀ Ifásanmí Empire ẹ kí Ọlọ́run kú iṣẹ́ lára wọn àmọ́ o mo yẹ sóògùn owó fẹ́yàn o kó má jẹ́ pé torí èyí ń lẹ́fì wá lọ mo yẹ sóògùn owó gbogbo tó bá ti jọ mọ́ pé èèyàn mú kan mọ́kàn nípa ọmọ ènìyàn nípa èèyàn ṣèyàn láburú àwọn èèyàn bá wọn ṣe o nǹkan mọ̀ ṣe náà ni pé kàn fi ewé àtẹ̀jù sọmọ aráyé lóore ẹ sì lè pè wọ́n pẹ̀lú aago wọn èyí náà ṣáà aago wọn yìí sẹ́ndì ẹ̀sìn ìsẹ̀ni kí n má mọ̀ pé wọ́n torí àwọn ọmọ yìí kéré ẹ sì má bínú náà ṣe gbọ́ lọ́hùn-ún ẹ ṣe mà ó yá ìsọ́nlé ìwọ náà ló kù iṣu ẹni ní tọwọ́ ẹni bẹ́ẹ̀ tó. dáadáa tó bá tí n bá fi owó sí ilé ẹlẹ́ni tó bá sọ pá ẹ̀yin náà kọ́ lẹ́ ń kó mi rẹ̀ dáadáa ọmọ ẹ kó sì kẹ́ wọlé àní ẹ kó sì wọlé dáadáa ẹ̀yin náà lẹ́ ń kó mi bọ́rọ̀ kí ni mo ṣe. ètò ọdẹ wà nínú ọ̀rọ̀ ọmọbìnrin yìí fẹ́ ṣé kí n dán òun ni wọ́n lè mọ àwọn ọmọ yìí náà ni àbí jẹ́ kí n má fòmù jù. sórí Àbíbá ìsọpọ̀ ní reléèwé mọ́ o àmọ́ nǹkan tí mo fẹ́ jẹ́ kó o mọ̀ ni pé ibi iṣẹ́ tó ń lọ yìí ọkọ̀ọ̀kọ̀ lọ tọ̀ wò ná bọ́ ọ bá ti wà níbi bẹ̀ lọ́sẹ̀ kan tí ń gbúrò kankan pé o bẹ́ẹ̀ nìkan kan jà tán ló ń sọmọ jẹ́jẹ́ owó iléèwé rẹ ti dúró ó padà lọ sí iléèwé àmọ́ bá ọba bá yàn jà bọ́n lé ọ kúrò níbi iṣẹ́ télọ̀ yín jíṣẹ́ mẹkáníìkì ló ń lọ o obìnrin náà máa ń kọ́ mẹkáníìkì ibi tán bá ti gbà ọ́ náà ní ju ọ sí ọ lè pa mí ọ sì lè wà ní mọ̀ sí nǹkan kan lórí ẹ̀ nìṣó mo kúkú ti dì ó kàn jẹ́ pé òun ẹ̀ ti jẹ́. ṣé kò tí mò ń ṣe ò ráìtì àbí kò dà. Mommy, I promise you, I will not fight with anybody. Oṣù kan lé ní yìí mi ní jà pẹ̀lú anybody. Ibùkọ̀ kẹ́ni ẹ fọwọ́ gún mi mú mi ní bẹ́ẹ̀ ni ẹ jà àbí kó gbá mi létí ọ̀tún
mi ní bínú màá tún gbé tòsílẹ̀ fún báyìí sórí tébù pé ó yá gbà kọ́lọ́n fún mi ní strength this time around àmẹ́tẹ̀ẹ̀tẹ̀. Abiba. màá tí ń bá. kò síwájú sí i. bó o ní ṣe dáadáa ni ó yá wọlé ṣọ́ọ̀bù rẹ nù mo ti pọ̀ gá lálẹ́ àná pò ń bọ̀ wá bẹ̀rẹ̀ ṣe lè nù ṣọ́ọ̀bù yín nù wo ìwọ tó wọṣọ skul dákun bá ń tọ́jú rẹ̀ bó bá sì ṣeré dèédé náà ẹ fìyà jẹ ẹ nà án fìyà jẹ ẹ bá wí. Kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ wọnú wa ni torí ẹ̀ ń fòbọ̀ bíi super eagle sí ipò yé mi ṣe rí mo mọ̀ pé fẹ́ máa ránṣọ níbọn níbí báyìí ẹ má tàpù mí níbí báyìí á ránṣọ 200 or 500 kẹ máa gbọ́ sétí ẹ má tàpù mí àǹtí àbí senior lẹ wá wá wọn na prison ó dàbẹ̀ tí gbọ̀nrín yẹn rí ẹ ṣáà ní wọn ọmọ kékeré ni wọn inú aṣọ skul dẹ̀ lọ́wọ́ senior ṣe rí ẹ má kọkùnrin kankan tàn yín o tí mọ́mí máa sọ fún mi nìyẹn kó tó gbẹ lẹ́yìn ìgbẹ́ níwájú bẹ́ẹ̀ bá nù ọ yẹ bí o fẹ́ bá gbàlagbà ni o torí mo ti promise mọ́mí mi pé mi ní gbé anybody àdúgbà ẹni tó ní bíbá ẹ má lè sọ̀rọ̀ mọ́mí tó ọ̀gá tó ní bíbá ẹ lè sọ̀rọ̀. What have I done with myself? What have I done with myself since morning? How could you make such a mistake? Everybody go learn. báàgì ńkọ́. mi ì gbé báàgì. ó gbé wá ó tẹ̀ ti dà bẹ́ẹ̀ ó fi yẹ ẹ lára ni ká máa lọ́lé. wàá máa lọ́lé o ti ṣe tán. ó ti gbàyè ó ti mọṣẹ́ bá mi jíṣẹ́ fún mi bá ń pe mọ́mí ẹ wàá ní kó pè mí tó bá ti délé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó wá ṣe freedom. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Don't get sense at all. Ẹnu wọn ni ó pa wọ́n.